ṣẹ́rí nípa ìran tí Ọlọ́run fi hàn mí ní Kwara lọ́wọ́lọ́wọ́ yìí wọ́n ti fi hàn mí ti pẹ́. Ìgbà tó wá bẹ̀rẹ̀ sí ṣẹlẹ̀ ni wọ́n wò pé kí n kúkú pariwo káyé lè mọ tó ń ṣẹlẹ̀ gangan. Lórúkọ Jésù àdúrà wa yóò gbà. Àmín Jésù. Ṣẹ́rí ohun tó ń ṣẹlẹ̀ ní Kwara lọ́wọ́lọ́wọ́ yìí tí wọn ò bá falẹ̀ mọ́ ní kíákíá kìí ṣe bẹ̀ nìkan wọ́n bẹ̀rẹ̀ láti bẹ̀ ni. Wọ́n bẹ̀rẹ̀ láti bẹ̀ ni. Wọ́n bẹ̀rẹ̀ láti ibẹ̀ ni. Àṣàsí àwọn ọ̀tá ilẹ̀ Yorùbá òun ló bẹ̀rẹ̀ iṣẹ́. Tẹ́ bá kíyèsí ẹ rí wípé ní Ọ̀ṣun náà ó tún ti ń wáyé àwọn tí wọ́n pè tí wọ́n ní kí wọ́n máa ṣe ààbò ẹ rí pé wọ́n tún ti ń dìde ogun síra wọn. Ìyẹn dúró bẹ́ẹ̀ ṣe rí kó tó di òní ọ̀pọ̀lọpọ̀ ẹ̀rọ Ọlọ́run ti fi hàn mí bí ìgbà tí Sunday Igboho máa kọ́kọ́ bẹ̀rẹ̀ ni mo kọ́kọ́ ti sọ nínú ṣọ́ọ̀ṣì mi. Mo ní Ọlọ́run fẹ́ gbé ẹnìkan dìde láti gbèjà ọmọ Yorùbá. Mo ní ṣùgbọ́n àwọn alágbára ilẹ̀ Yorùbá ò ní fẹ́ jẹ́ kó rí kíní yẹn sí. Wẹ́rẹ́wẹ́rẹ́ báyìí kíní yẹn ṣe bẹ̀rẹ̀ gbà yẹn ṣùgbọ́n ìyẹn ti kọjá lọ. Ọlọ́run rán mi sí Sunday Igboho ní àkókò tá a wà yìí tí bàbá yẹn bá lè ní sùúrù kìí ṣe pé kí wọ́n máa ń jẹ̀jà agbára tí wọ́n jà lọ́wọ́ ṣùgbọ́n kí wọ́n fọgbọ́n ṣe. Ọlọ́run sọ fún mi kí wọ́n àwọn èèyàn kan máa ṣubú àwọn èèyàn kan máa ṣubú nítorí ti Sunday Igboho. Ẹ kíyèsí àsìkò tá a wà yìí ọ̀pọ̀lọpọ̀ ti mọ̀ pé tí bàbá yẹn bá wà lé kò ní sí wàhálà ni wọ́n ṣe dìde tó ń gbìmọ̀ ọ̀tẹ̀ pé àtikò gbọ́dọ̀ dúró lẹ́sẹ̀ ṣùgbọ́n síbẹ̀ Ọlọ́run ti sọ fún mi pé bàbá yẹn máa padà wá jókòó sílé ṣùgbọ́n kí wọ́n wà kíẹ́fù dáadáa nítorí àwọn tó yí wọn kú. Nítorí àwọn tí wọ́n yí wọn bẹ́ẹ̀ ni tó túmọ̀ sí pé gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Yorùbá tó ní gbégbé yóò bá pani tó dé òní pààyàn. Ẹ wo mo kí gbogbo ẹ̀yin tí ẹ̀ ń wò wá tó bá jẹ́ pé bá kọ̀ọ̀kan tí èrè tẹ́yìn bá ṣe ń wò wá Báyọ̀ Black lórúkọ tèmi ẹ káàbọ̀ sí ìkànnì tó ń gbé àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá ga Odùduwà Voice TV tó bá jẹ́ pé bá kọ̀ọ̀kan tí èrè tẹ́yìn bá ṣe ń wò wá ẹ má gbàgbé láti bá wa buwọ́lu subscribe button kẹ́dẹ̀ ṣe kí ni kẹ́ ẹ tan notification button yín lẹ̀ kó lè máa notify yín ní gbogbo ìgbà tá a bá ń drop new video. Mo fẹ́ kẹ́ bá mi ṣàlàyé fún àwọn ènìyàn báwo ni iṣẹ́ ìránṣẹ́ yín báwo ló ṣe bẹ̀rẹ̀ ní pàtó. Ọ̀rọ̀ ńlá nìyẹn lóòtú bí iṣẹ́ ìránṣẹ́ mi ṣe bẹ̀rẹ̀ bricklayer ni mi Ọlọ́run dẹ̀ gbà fún mi lórí iṣẹ́ bricklayer torí iṣẹ́ téèyàn bá ṣe téèyàn kọ́ nínú díẹ̀ tó dẹ̀ bọ́yàwó tó ń bọ́mọ Ọlọ́run gbà fún tí mo dẹ̀ ní ọmọṣẹ́ tó pọ̀ gan ìfún ọ̀pọ̀lọpọ̀ tó bá ń wo fídíò bí mo ṣe sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí wọ́n máa testify sí ṣùgbọ́n àkọsílẹ̀ ti wà wípé tó bá di lákòókò tá a wà yìí máa wà lórí iṣẹ́ ìránṣẹ́ láti kókó. Ṣé rí bá mi mo mọ̀mọ́ béèrè ìbéèrè yẹn gbogbo alamọ bó ṣe ń lọ ní orí social media wípé ọ̀pọ̀lọpọ̀ tí ikùn wọn pè ó ti jẹ́ kí wọ́n máa fojú tẹ́ńbẹ́lú àwọn ìránṣẹ́ Ọlọ́run. Ẹ wo bí èmi ní tí ń tòótọ́ ẹ jẹ́ ká jẹ́ ka ìpolówó ọjà tá a bá padà dé ẹ tún wá gbọ́ bá ń bá rí ọ̀rọ̀ lẹ́nu wòlíì bàbá wa